ẹ̀gùn màsà ìyẹn ìṣèwílẹ́jọ́ ìjà lára ìyẹn ò kí ń tọ́bọ̀rọ̀ ọlọ́run ló ní dédé ìwà làbí ló fi máa ń gorí ọ̀tá ọ̀gá ńlá onífújì tún ti dìjọba ìjọba federal fẹ́yìn onífújì kẹgbọ́ àṣẹ tó bá pa fún wa dẹ̀ lábẹ́gẹ́ o kò sẹ́nikẹ́ni tó tún lè mí lọ ìjọba mú ní mọ́gùn pásó wọn dà ló pa àṣẹ Alábí. Arógun Sáyìdì ló ń bọ̀ Arógun Sáyìdì ló ń bọ̀ ọmọ Alábí Pasuma rẹ̀ Ìṣọ̀lá o ṣebí Sáyìdì ló ń bọ̀ Arógun Sáyìdì ló ń bọ̀ Arógun Sáyìdì ló ń bọ̀ ọmọ Alábí Pasuma rẹ̀ Ìṣọ̀lá o ṣebí Sáyìdì ló ń bọ̀. Ọlọ́run ló ní dédé ọmọ èèyàn kan àtẹ́bí iṣẹ́ tí mo jẹ́ iye wa ṣe é ti rí ẹ ti rí pé kò ṣàfẹnu jẹ́ àdúgbò mi láàyè ayé tòrò èèyàn wa ìlara ìwọ gbógílà ìlàrò gbogbo lé mo jẹ́ àtẹ́bí iṣẹ́ ènìyàn wa mo jẹ́ lókun state pátápátá mo tún jẹ́ ẹ̀kọ́ mi ò fẹnu ṣe ìjọba ló fi mí joyè ẹ̀wọ̀n Alábí Pasuma olùyẹ bàbàrọ̀ kí n bá rọ́ọ̀kì bù máa ń lẹ̀ Adéòsì Razaki bàbá mi tún ti dé bàbá ẹ tún máa ná mi lówó bíi tíjọ́ sí Adéòsì Razaki máa ń lẹ̀ ọ́ Adéòsì Ọbalọ́lá kábíyèsí kò ṣe fìlà forí adé Arógun Sáyìdì ló ń bọ̀ Arógun Sáyìdì ló ń bọ̀ ọmọ Alábí Pasuma rẹ̀ ìjọba ṣebí Sáyìdì ló ń bọ̀ Arógun Sáyìdì Adéòsì bàbá adóòsì Arógun Sáyìdì Adéòsì ẹtù ti dé prince ṣebí Pasuma rẹ̀ ìjọba Adéòsì bàbá ṣebí Sáyìdì ló ń bọ̀ ayé tòrò láà Adéòsì iye wa nìyẹn kótólógbé wa débi o ó gbé ọ̀gá ńlá débi Adéòsì ọ̀nàrẹ́bù ṣàtún ti ń lọ nìyẹn o ọ̀nàrẹ́bù Adéòsì Razaki o bàbá. à ń jù wọ́n lọ ọmọ Arógun Màsà ìyẹn ò ṣe é wílẹ̀ ẹjọ́ ìjà lára ìyẹn ò kí tọ́pọ̀rọ̀ ọlọ́run ló ní dédé yé ìwà Alábí ló fi máa ń gorí ọ̀tá ọ̀gá ńlá onífújì tún ti dìjọba ìjọba federal fẹ́yìn onífújì ṣẹlẹ̀ tí àṣẹ tó bá pa fún wa dẹ̀ lábẹ́gẹ́ kò sẹ́nikẹ́ni tó tún lè mí lọ ìjọba mú ní mọ́gùn pásó wọn dà ló pàṣẹ.